Mo tún kí wa káàbọ̀ sórí Àyọkà. A ó tẹ̀síwájú lórí abala tí a ń kà lọ tí àkọlé rẹ̀ jẹ́ Ìjàpá àti Àtíòro. Ẹ máa fọkàn bá mi lọ. Nígbà tí ó di ọjọ́ kejì tí Ìjàpá wòye pé Àtíòro yóò ti oko rẹ̀ dé, ó múra ó sì fi orí lé ilé Àtíòro. Nígbà tí ó dé ẹnu ọ̀nà, ó bá ilẹ̀kùn ní pípadé nítorí pé Àtíòro lẹ́yìn oúnjẹ ọ̀sán tí ó dára ó ń ṣe fàájì pẹ̀lú àwọn ọmọ àti aya rẹ̀ nínú àgbàlá. Inú bí Ìjàpá nítorí ó bá ilẹ̀kùn ní pípadé, ó sì bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ jin ilẹ̀kùn dípò ọwọ́. Àtíòro sì béèrè ẹni tí ó ń kan ilẹ̀kùn rẹ̀ bẹ́ẹ̀. Ìjàpá dáhùn pé Ìjàpá ọ̀rẹ́ rẹ̀ ni. Kí o yára ṣílẹ̀kùn fún mi. Àtíòro ṣí ilẹ̀kùn pẹ̀lú ẹ̀rín lẹ́nu ni ó sì fi ń kí Ìjàpá ní mẹ́sàn-án mẹ́wàá. Ìjàpá Tìrókò ọkọ Yánníbo fìríǹdí ọ̀kẹ́ ajẹjolóhun lọ ọlọ́gbọ́n orí. Ìjàpá kò fèsì. Àtíòro bi léèrè ohun tí ó fà á tí ó gbọ́ oríkì rẹ̀ bẹ́ẹ̀ tí kò sì dáhùn. Ìjàpá ní àkókò tí à ń kíyàn kọ́ nìyí rárá. Ebi kì í wọnú kọ́rọ̀ mìíràn wọ̀ ọ́. Ayọ̀ tí ó ń pa kò jẹ́ kí o mọ̀ nǹkan tí ó ń lọ ní ìlú. Jọ̀wọ́ àròyé kọ́ ni mo wá ṣe ní ilé rẹ, ọ̀rọ̀ pàtàkì kan ni mo bá wá. Nígbà tí Àtíòro gbọ́ èyí, ó mú un bọ́ sí yàrá láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Ìjàpá bá ń wádìí pé nígbà tí gbogbo ìlú ń kú lọ nítorí ìyàn tí ìwọ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ sì ń rí oúnjẹ jẹ tí ojú yín sì ń dán báyìí, sọ fún mi níbo ni o ti ń rí oúnjẹ náà? Jọ̀wọ́ bí ó bá ṣe ògùn tàbí jìbìtì ni mo múra láti ṣe é. Àtíòro dákẹ́ bí ẹni pé kò ní fèsì. Nígbà tí ó pẹ́, ó dáhùn pé ìwọ Ìjàpá, ènìyàn kò gbọdọ̀ fi àṣírí hàn nítorí ẹnu rẹ kì í mọ́ ẹnu. Òpùrọ́ ni ọ́, olófòfó sì ni ọ́ pẹ̀lú. Ìjàpá ní lóòótọ́ ni irọ́ mẹ́ta ni mo ní, ṣùgbọ́n ní ọjọ́ kan mo fi ọ̀kan sí ẹ̀yìn àrò, ó sì yíbọ́ sínú iná, ó sì jóná. Nígbà tí mo sì lọ wẹ̀ lódò, ọ̀kan bọ́ sínú odò, odò sì gbé lọ. Níjẹta oníjẹta yìí ni olè kó ilé mi tí ó sì gbé ọ̀kan yòókù náà lọ. Nísinsìnyí bí mo tilẹ̀ fẹ́ ṣe èké sí ẹnikẹ́ni kò sí ọ̀nà rẹ̀ mọ́. Mo ṣèlérí fún ọ pé bí o bá fi àṣírí náà hàn mí kò séwu. Abala yìí láti dúró lónìí, a tún tẹ̀síwájú nínú Àyọkà. Ẹ ṣé tí ẹ̀ ń bá wa lọ. RmaBabaYoruba TV.